fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Èjìlá TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún máa rí òpin ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà. Ẹ wo ọ̀sẹ̀ tuntun tá à ń lọ yìí, aṣojú gbogbo aláṣọba mi aláwùrábí ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú pé ọkùnrin sẹ́ni tí ò mọ̀ orúkọ tèmi, ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi ti ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, èyí tí a máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ẹ ti rí i pé ẹyẹ tèmi kò ní fi apá kan fò lórí ètò, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. So ẹ kú dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò àsìlórí kìí tẹ̀sí láǹfààní láti máa gbọ́ wa. Àbàìlà ọjọ́ ṣùgbọ́n lóníkọ̀nà málà tọ́nà tọ́jọ́ bá tilẹ̀ bá ìdọ̀nì kọ́nà ńlá fún agbègbè. Mo ní ọ̀nà orin, ọ̀nà ayọ̀, ọ̀nà ìgbéga Allah fún aláṣẹ Èdùà. Mo sì tún kí wa pé a kú òpin ọ̀sẹ̀, a ó retí wa ṣe láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀. Orúkọ mi náà ni Títílayọ̀ Àdìmọ́lá. Ìròyìn àkọ́kọ́ tó jẹ́ kókó tá a máa kọ́kọ́ bó wá sí etí ìgbọ̀nyín òun ló ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe fi òfin de àwọn òṣìṣẹ́ ìjọba o wípé wọn kò gbọ́dọ̀ kópa níbi ètò ìdìbò kílódé àti ọ̀rọ̀ ètò òṣèlú lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀n láàárọ̀ òní. Èmi kò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress o APC nítorí pé èmi kò fẹ́ ìdáríjì kankan láti ọ̀dọ̀ wọn. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Má lọ kò sì má dá ẹ̀ṣẹ̀ mọ́. Ilé ìjọsìn CAC ni wọ́n ti dá pásítọ̀ kan lóhùn tí ó sọ̀rọ̀ nípa olùdásílẹ̀ wọn ìyẹn Joseph Ayọ̀délé. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àgbáríjọpọ̀ adarí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá wọ́n máa ti sọ̀rọ̀, wọ́n ní ìjọba àpapọ̀ ẹ tètè lọ yọ orúkọ Sunday Igboho, ẹ tètè lọ yọ kúrò nínú orúkọ àwọn ẹni tẹ̀ ń wá o lórílẹ̀‐èdè Nàìjíríà. Iná bẹ́ sílẹ̀ o níbo ní iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ tí gbajúgbajà olórin Yínká Ayéfẹ́lẹ́ ní ìlú Ìbàdàn. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Arákùnrin kan ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí wọ́n sì ti jí arábìnrin kan gbé látàrí ìkọlù àwọn agbébọn nípínlẹ̀ Ondo. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn láti kó dé bíbà fún yín tá a máa túnṣe désàlẹ̀ kòkò wọn tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé lẹ́yọ̀ kọ̀ọ̀kan là á máa ṣe bẹ́ẹ̀ la máa mú wá sí etí ìgbọ̀nyín ẹ̀kú ìkàlẹ̀. Ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀. Nígbà ẹ jẹ́ ká máa wọnú ìròyìn náà lọ lẹ́kùnrẹ́rẹ́.
aṣòfin ìpínlẹ̀ Sokoto ti Igun Gúúsù Aminu Tambuwa wọ́n ti ṣèlérí ó ní òun ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ní òun ò ráyè láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú náà. Ó fi ọ̀rọ̀ yìí léde fún àwọn alátìlẹyìn rẹ̀ lásìkò ìgbà tí ó ń padà sí ìpínlẹ̀ Sokoto. Gómìnà tẹ́lẹ̀ Iyun Aminu ó sọ pé òun kò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nítorí òun kò fẹ́ kí wọ́n tẹ̀ dárí ẹ̀ṣẹ̀ òun kò fẹ́ kí wọ́n dárí ẹ̀ṣẹ̀ òun jì òun. Ó ní òun kò lè jẹ́ kí ẹnìkan kó tàbùkù òun tàbí ba iṣẹ́ rere òun jẹ́. Bákan náà ó sọ di mímọ̀ pé ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó ti di ojú kejì láàrin àwọn tó wà pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ àti àwọn tó wà pẹ̀lú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó tẹnumọ́ pé ààrẹ Tinubu ti yàn láti dúró pẹ̀lú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ wípé àjọ tó ń rí sí ètò ìṣúná àti sísowólù mọ̀kùmọ̀kù EFCC náà ni wọ́n ti fọwọ́ òfin gbé gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ tí wọ́n sì tì mọ́ àtìmọ́lé tẹ́lẹ̀ látàrí pé wọ́n ní ó lu jìbìtì owó tó tó 199 bílíọ̀nù náírà lẹ́yìn tí wọ́n sì ti padà tú sílẹ̀. Lákòótán aṣòfin Aminu ti ṣèlérí pé òun kò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí òun kò fẹ́ ìdáríjì láti ọ̀dọ̀ wọn. Inú ìwé ìròyìn Daily Post náà ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló dàbí ọ̀rọ̀ ìkìlọ̀ sí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ di mímọ̀ pé àjọ àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba wípé wọn kò gbọdọ̀ kópa nínú ọ̀rọ̀ ètò òṣèlú ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Wọ́n ní tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ tí wọ́n sì wà nínú iṣẹ́ ìjọba kò sí àyè fún wọn láti máa kópa níbi ọ̀rọ̀ ètò òṣèlú. Ẹni tí ó jẹ́ olórí àjọ náà ìyáàfin Didi Esther Watson Jack òun ni ó sọ gbogbo eléyìí di mímọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣe bí kíni wọ́n gbọ́dọ̀ latan wọn gbọ́dọ̀ fi síbì kan ju ibì kan lọ wọ́n sì gbọ́dọ̀ máa tẹ̀lé gbogbo òfin àti ìlànà tó de iṣẹ́ ìjọba. Arábìnrin náà wá pàbí ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ níbi ìpàdé tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Níbẹ̀ ló ti ń fi èsì sí ìdájọ́ kan tí ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ wípé ààyè wà fún àwọn òṣìṣẹ́ ìjọba láti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan. Eléyìí ló dàbí ṣíṣe ààbò fún ẹ̀tọ́ wọn nípa ti ìlànà iṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyáàfin náà wá sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé wò ó ìdájọ́ eléyìí ìdájọ́ tó ti pẹ́ ni ṣùgbọ́n ó sì fi ìdí múlẹ̀ lásìkò yìí. Ó wá sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin ni tèmi èmi ni tiyín ẹ tètè gbọ́ ohun tí mò ń sọ ẹ tẹ̀lé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìlànà àti òfin iṣẹ́ ìjọba ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ lè máa ṣe ìwà ṣekúṣẹyẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ ìjọba kẹ́ tún máa ṣe bẹ́ẹ̀ kópa nínú ètò òṣèlú ṣùgbọ́n ẹ lè láǹfààní láti ní káàdì ọmọ ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo nǹkan èyí tí a là kalẹ̀. Ẹni tó bá wá tàpá sí òfin yìí á jẹ ìyàn rẹ̀ níṣu. Wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba wípé wọn kò gbọ́dọ̀ kópa níbi ètò òṣèlú. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rẹ́ níbẹ̀. Àgbáríjọpọ̀ adarí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ti ké sí ìjọba àpapọ̀ láti yọ orúkọ ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn nílẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ eléyìí tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho láti yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn orúkọ tí ìjọba àpapọ̀ ń wà nítorí pé kí ni wọ́n nítorí pé kò ṣe nǹkan kan eléyìí tí kò dáa. Ẹ̀bẹ̀ yìí wáyé lásìkò ìpàdé àwọn oníròyìn tí ẹgbẹ́ ìpinnu ara ẹni Yorùbá ṣe lánàá òde yìí nílùú Ìbàdàn látẹnu igbákejì adarí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá Ọpẹ́olúwa Akínọlá. Òun náà ló ṣàpèjúwe ìdínàmọ́ Sunday Ìgbòho gẹ́gẹ́ bí àìṣòdodo àti ọ̀rọ̀ òṣèlú. Bákan náà ó rọ ìjọba àpapọ̀ láti ṣí ilé ìfowópamọ́ ajìjàgbara náà tí wọ́n ti pa àti gbogbo dúkìá rẹ̀ kí wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn orúkọ tí wọ́n wá. Gbogbo ìrora Sunday Ìgbòho òun náà ní wípé ó jẹ́ ẹni tó jẹ́ wípé kò mọ tara rẹ̀ nìkan ó jẹ́ àìmọ tara ẹni nìkan
gan àti láti dẹ́kun ìwà ìbàjẹ́ bíi ìṣekúpani, ìfipábánilò, ìjínigbé àti ìwà ipá ní ilẹ̀ Yorùbá. Ó ní kódà àwọn adarí ẹ̀ṣọ́ ààbò ìpínlẹ̀ náà ni wọ́n lọ sí ilé Sunday Ìgbòho tí wọ́n sì pa àwọn ènìyàn rẹ̀ tí wọ́n sì bà gbogbo dúkìá rẹ̀ jẹ́. Bákan náà wọ́n fi tipátipá mú tí wọ́n sì jù ú sí ẹ̀wọ̀n fún àìmọye oṣù. Ó ní eléyìí tó sì jẹ́ wípé kò sí ẹ̀sùn kan pàtó tí wọ́n rí kà sí lẹ́sẹ̀. Ó ní àwọn Fúlàní àtọ̀húnrìnwá gan tí wọ́n pa ènìyàn wa lójoojúmọ́ tí wọ́n náà ni wọ́n yan fanda o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n Sunday Igboho tó jẹ́ wípé kò sí ẹ̀sùn kankan tá a rí kà sí lẹ́sẹ̀, ó ní kò lè yan fanda nílẹ̀ Yorùbá. Lákòótán ó ní Sunday Igboho gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ o kí wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn ènìyàn tí ìjọba àpapọ̀ wá. Inú ìwé ìròyìn Punch lẹ́yìn tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ fún pásítọ̀ ilé ìjọsìn kan. Ilé ìjọsìn CAC Christ Apostolic Church ni wọ́n ti ṣe ìtẹ́wọ́gbà ọ̀rọ̀ àforíjì èyí tí pásítọ̀ àgbà Global Senior Pastor ti ilé ìjọsìn Commonwealth of Zion Assembly Bíọ́dún Fátóyìnbó èyí tó fi ránṣẹ́ sí ilé ìjọsìn CAC lórí ọ̀rọ̀ kan èyí tó fi ṣì àwọn ènìyàn lọ́nà nígbà tí ó ń ṣe ìwàásù rẹ̀. Níbẹ̀ ló ti mẹ́nuba ọ̀rọ̀ ẹni tí ń ṣe olùdásílẹ̀ ilé ìjọsìn CAC Apostle Joseph Ayọ̀délé Babalọ́lá wípé ẹ wò ó bàbá náà ló ní ìpè ló ní àmì òróró ṣùgbọ́n ó kú pẹ̀lú ìṣẹ́ àti òṣì. Níbo ni àwọn ọmọ rẹ̀ wà lásìkò yìí? Ọ̀rọ̀ yìí tí Fátóyìnbó sọ òun ló ti gborí ẹ̀rọ ayélujára kan tí àwọn èèyàn fi ń gbé sọ́tún ń gbé sósì. Ó wá dé ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ìjọsìn CAC ni wọ́n fi wá fún ní èsì ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ṣàlàyé fún lẹ́yọ kọ̀ọ̀kan wípé kí ni ìwàásù rẹ̀ dálé lórí, ṣé ọ̀rọ̀ ni àbí àṣeyọrí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú jáde lẹ́yọ kọ̀ọ̀kan wípé ẹni tí ń ṣe Ayọ̀délé Babalọ́lá ó ṣe bẹ́ẹ̀ ó ní ìtumọ̀ nípa ti ẹ̀mí, nípa ti ara àti àwọn nǹkan èyí tí ó gbé ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìgbà ayé rẹ̀. Ọkọ̀ tó dára ní ìgbà náà òun ni Ayọ̀ Babalọ́lá lò ní ìgbà náà. Kódà ọba obìnrin Queen nígbà náà tó wá sórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ Ayọ̀ Babalọ́lá ó yẹ sí o. Wọ́n ní àwọn ọmọ rẹ̀ Dickiness Eunice Ògíní àti ẹnì kejì tí í ṣe ìyáàfin Adéníyì ni wọ́n ṣe dáadáa lásìkò yìí o. Kò sí wípé ìyà ń jẹ wọ́n o. Ìwọ Fátóyìnbó ọ̀rọ̀ tó sọ yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ nínú àtẹ̀jáde wípé Fátóyìnbó òun ló ti tètè bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì o ló sì ti fi ránṣẹ́ sí ìgbìmọ̀ ìṣàkóso ti ìjọ CAC. Níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí àwọn ìgbìmọ̀ ìṣàkóso CAC náà ti wá ṣe ìtẹ́wọ́gbà rẹ̀. Wọ́n ní wò ó má ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn ò kí ń jáde tẹ́lẹ̀ láti wá fún àwọn èèyàn lésì lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n èyí tí ó sọ yìí ó fẹ́ fi ṣì àwọn èèyàn lọ́nà ni àwọn ṣe tètè jáde lórí ọ̀rọ̀ èyí tí Fátóyìnbó sọ. Ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o. Wọ́n ní àwọn ti dáríjì kó máa ṣe kíni kó máa bá tirẹ̀ lọ kó sì má dá ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ̀n rí níbẹ̀. Àwọn afurasí ajínigbé agbébọn wọ́n máa ti ṣekú pa arákùnrin kan ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n tí wọ́n sì jí obìnrin oníṣòwò kan gbé nínú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Wọ́n ní arákùnrin yìí eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Òkúdìlì Òkóró ni wọ́n ṣekú pa nígbà tí àwọn agbébọn ọkùnrin mẹ́wàá tí wọ́n ya bo agbègbè náà láti jí gbajúgbajà oníṣòwò iyùn arábìnrin Ògúngbé ní agbègbè náà. Gẹ́gẹ́ bí àṣegbọ́ wọ́n ní ìkọlù náà ló wáyé ní déédéé aago 6 àbọ̀ àṣálẹ́ ní Ọjọ́bọ̀. Wọ́n ní àwọn agbébọn yìí náà ni wọ́n ya wọ agbègbè náà pẹ̀lú alùpùpù eléyìí tí kò ní àmì ìdánimọ̀ àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè takotako láti dẹ́rùba àwọn olùgbé agbègbè náà. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ó ní lẹ́yìn ìgbà tí àwọn agbébọn yìí yìnbọn fún arákùnrin Òkóró yìí ni wọ́n sì gbé arábìnrin gbajúgbajà oníṣòwò náà lọ tí wọ́n sì fẹsẹ̀ fẹ́. Ó ní àwọn ti fi
fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní pẹrẹwu. Bákan náà wọ́n fi ọkàn àwọn ènìyàn balẹ̀ pé ọwọ́ yóò tẹ àwọn afurasí náà tí àwọn yóò sì gba oníṣòwò náà kalẹ̀. Lákòótán wọ́n ní àwọn afurasí náà wọ́n ní wọn kò tí ì pé o láti béèrè nǹkan kan lọ́wọ́ àwọn tàbí owó ìdóòlà ẹ̀mí láti ọjọ́bọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tì rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìjàmbá iná èyí tí ó wáyé ní ilé-iṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ gbajúgbajà olórin Yínká Ayéfẹ́lẹ́. Ìgbìmọ̀ ìṣàkóso ìkànnì agbóhùnsí afẹ́fẹ́ Fresh FM Nàìjíríà ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o wípé iná ló bẹ́ sílẹ̀ o ní ilé-iṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ tó jẹ́ ti ìgbóhùnsí afẹ́fẹ́ tó wà ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ẹtì Friday alẹ́ àná lọ ní ó ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣe wáyé láti ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì nínú ilé-iṣẹ́ náà Samson Akíndélé. Òun ni ó sọ ọ́ di mímọ̀ fún àwọn oníròyìn wípé iná náà ló ṣe ìpalára fún àwọn ibi tí wọ́n ti ń gbóhùn sí afẹ́fẹ́ nípa ti ilé-iṣẹ́ Fresh FM tó wà ní ìlú Ìbàdàn àti Blast FM tó wà ní ìlú Ìbàdàn tó fi mọ́ ibi tí wọ́n ti ń ka ìròyìn àti àwọn yàrá gbòmíràn èyí tí wọ́n ń ṣe àmúlò láti máa fi gbóhùn sí afẹ́fẹ́. Akíndélé wa sọ di mímọ̀ sí iwájú pé gbogbo ìgbìyànjú àwọn òṣìṣẹ́ lásìkò náà láti pa iná náà yìí ni kò so èso rere o kó tó di wípé àwọn òṣìṣẹ́ panápaná ni wọ́n yọjú sí ibi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi pa gbogbo iná yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò àti lè sọ ìpalára tí iná náà ń ṣe fún iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ibi tó ṣe dé a ò tí lè sọ báyìí ṣùgbọ́n tá a bá parí rẹ̀ á jẹ́ kí ẹ máa gbọ́ ẹni tí ó jẹ́ alága iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn Moruf Akínwándé sọ di mímọ̀ pé lójú ẹsẹ̀ tí àwọn débẹ̀ ni àwọn òṣìṣẹ́ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa iná yìí lẹ́yọ kọ̀ọ̀kan Ọlọ́run sì fún àwọn ṣe àwọn pa iná náà gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ lákòótán wípé ìgbìmọ̀ ìṣàkóso Fresh FM ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń kọjá àwọn olùgbé agbègbè náà tó fi mọ́ iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n tètè jí gìrì sí ọ̀rọ̀ náà láti rí pé iná náà ó ṣe bẹ́ẹ̀ ó kú fínfín. Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rí níbẹ̀. Láti bẹ̀ lágbà lọ sí òkè náà tí a bá dé àwa máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin náà ẹ lè láǹfààní láti bá wa dá sí àwọn ìròyìn yìí gẹ́gẹ́ bí a ti ṣe mú wá sí etí ìgbọ̀nyín à ń bọ̀ ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa túṣu dé ìsàlẹ̀ kókó àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn tí a kọ́kọ́ mú wá sí etí ìgbọ̀nyín wípé wọ́n ti fi òfin dè àwọn òṣìṣẹ́ ìjọba wípé wọn kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀
kópa níbi ètò òṣèlú, wọ́n lè kópa níbi ètò ìdìbò, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ òṣèlú wọn ò láǹfààní láti máa bá wọn dá sí nípasẹ̀ ìlànà àti òfin èyí tí ó di iṣẹ́ ìjọba mú. Wọ́n ní wọ́n lè jẹ́ ọmọ ẹgbẹ́ òun ṣùgbọ́n kí wọ́n máa láǹfààní láti máa lọ sọ́hun sọ sí bíbá ẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú wọn kò sí àyè fún wọn níbẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olórí wọn ṣe sọ dìímọ̀ ní ìlú Àbújá lánàá. Ẹ jẹ́ ká mọ bó ṣe rí lójú, torí tẹ́ bá bí mí èmi ò mọ ibi tí mo fẹ́ gbà dá sí ọ̀rọ̀ yìí. Nígbà tí wọ́n bá dá wọn lọ́wọ́ kọ́kọ́ má kópa níbi ètò òṣèlú, ọ̀nà wo làwọn náà fẹ́ fi ní ipa rere nípa ti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, àbí ó ní ohun tí wọ́n rí tí wọ́n fi gbégi dínà àǹfààní yìí fún àwọn òṣìṣẹ́ ni ó ṣeéṣe kí ó hàn sí kó má hàn sí wa. Fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó dáa kó mú ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ aṣòfin Tambuwa. Ó sọ pé láíláí òun ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí ọ̀pọ̀ àwọn èèyàn gbàgbọ́ pé tó bá ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí wọ́n máa dárí díẹ̀, àjọ EFCC wọn ò ní lépa mọ́, gẹ́gẹ́ bí Tambuwa ṣe ti ń bóyá bó ṣe ń rò lọ́kàn òun rèé pé láíláí ohun tí ó wà lẹ́yìn èmi ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ọ̀rọ̀ ara rẹ̀ ní oyé bó bá ṣe rí lójú òjì tí náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó dáa ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ pásítọ̀ Fátóyìnbó, ọ̀kan gbòógì alàgbà, ká sọ pé pásítọ̀ ilé ìjọsìn kan ní ìlú Àbújá. Orúkọ ilé ìjọsìn rẹ̀ á sì máa jẹ́ Commonwealth of Zion Assembly, gẹ́gẹ́ bí ó ṣe sọ̀rọ̀ kan nípa olùdásílẹ̀ ilé ìjọsìn CAC Joseph Ayọ̀ Babalọ́lá, wípé ó kùṣẹ́ nígbà ayé rẹ̀ pẹ̀lú àmì òróró tó ní níbo ni àwọn ọmọ rẹ̀ wà lásìkò yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó di ohun tí wọ́n fà káàkiri lórí ẹ̀rọ ayélujára. Wọ́n máa fún jẹ́ ní lọ́dọ̀ àwọn èèyàn tí ó jẹ́ olólùfẹ́ ilé ìjọsìn CAC wípé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá o. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí ìgbìmọ̀ ìṣàkóso ilé ìjọsìn CAC wá fi léde, wọ́n kọ́kọ́ sọ̀rọ̀, wọ́n ṣàlàyé, wọ́n nù lọ́rọ̀ dáadáa. Òun náà wá jáde wá tọrọ àforíjì. Èsì àforíjì ẹ̀ ní aláǹfààní láti mú wá sí etí ìgbọ̀nyín pé wọ́n ti dáríjì o. Wọ́n ti ní pé kó ṣọ́ra àti máa sọ àwọn ọ̀rọ̀ kan ní ìta gbangba. Gbogbo àwọn èèyàn tó dárúkọ yìí nípa ti ọmọ bàbá yìí, gbogbo wọn ni wọ́n ṣe dáadáa ní àsìkò yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Fátóyìnbó. Jẹ́ ká lọ sí inú ìròyìn kan èyí tí ó kà wípé àwọn èèyàn kan pè fún yíyọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú orúkọ àwọn èèyàn tí wọ́n ń wá wanted. Ẹ má gbàgbé ní Sunday Ìgbòho fúnra lára rẹ̀ ló ti kọ́kọ́ sọ nígbà tó lọ sọ́dọ̀ ọba Olúgbọ́n wípé kí lòun ṣe, wọ́n ti blacklist òun ò lè gba visa, òun ò lè apply fún international passport mọ́ torí orílẹ̀-èdè Nàìjíríà ti fi orúkọ òun sínú blacklist. Kí ló dé? Kí wọ́n dákun kí wọ́n yọ orúkọ òun kúrò nínú àwọn èèyàn tí wọ́n ń wá kiri gẹ́gẹ́ bí wanted. Òun ni àwọn àgbààgbà yìí náà tó wá fi sọ ọ̀rọ̀ yìí lásìkò yìí wípé ìtẹ́ ń ṣe yòókù díẹ̀ ká tó ọmọ ọlọ́mọ tí ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn, àbí bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn nígbà náà àti ní ìsìn ṣó tẹ́ àwọn èèyàn lọ́rùn ni. Ọmọ yìí ò ṣe ohun tí ó burú tẹ́ máa fi orúkọ rẹ̀ sínú wanted. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Wọ́n tún wá mú ọ̀rọ̀ náà jáde pé ìjọba àtẹ̀yìn tí ọ̀rọ̀ náà kàn ẹ tètè yọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú àwọn tí wọ́n ń wá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí a tún mú wá sí etí ìgbọ̀nyín. Bó bá ṣe rí lójú òye tiyín náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ìròyìn tẹ́mi fi káàdì rẹ̀ nílẹ̀ òun ló ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tí ó wáyé ní iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́ ní ìlú Ìbàdàn. Wọ́n ní iná náà ló ṣẹlẹ̀ ní alẹ́ àná. Wọ́n gbìyànjú láti pa ṣùgbọ́n ó dàbí omi pọ̀ ju ọkà lọ kó tó di wípé àwọn òṣìṣẹ́ panápaná wọ́n yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà kó tó di wípé wọ́n rí iná náà pa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n wọ́n ní ìpalára tó ṣe wọn ò tí lè sọ ibi tó dé lásìkò yìí, gẹ́gẹ́ bí Samson Akíndélé, ọ̀kan gbòógì nínú ìgbìmọ̀ ìṣàkóso Fresh FM Nigeria ṣe ti sọ ọ́ mọ̀. Ẹ máa láǹfààní láti lè dá sí torí ìṣẹ̀lẹ̀ yìí náà ó jẹ́ èyí tí kò dùn mọ́ni nínú tó ṣẹlẹ̀ sí Yínká Ayéfẹ́lẹ́. Ẹ jẹ́ ká padà sí orí ìròyìn tó kà lákòótán ní pé àwọn arákùnrin kan wọ́n ti bìkún jẹ lọ́wọ́ ìbọra
àwọn agbébọn wọ́n ṣekú pa arákùnrin kan nípínlẹ̀ Ondo wọ́n lè ti jí gbajúgbajà oníṣòwò kan náà gbé nípínlẹ̀ Ondo. Arábìnrin oníṣòwò kan ti jí gbé nípínlẹ̀ Ondo wọ́n ní ṣùgbọ́n wọn ṣáàtì ẹ̀ tí ìbéèrè wọn tí ì pè láti pa iye báyìí la fẹ́ gba owó dọ́là ẹ̀mí wọn ni wọ́n ti gbọ́ kankan látọ̀dọ̀ àwọn agbébọn yìí pé ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípa rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a fi gbogbo ẹ̀ lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yin àmọ̀tẹ́kùn ìjọba wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti rí arábìnrin yìí gbà láyọ̀ àti àlàáfíà. ẹ wo ẹ lè láǹfààní láti bá wa dá sí gbogbo àwọn ìròyìn yìí nípa fífi èròǹgbà yìí ṣọwọ́ sí abẹ́ comment section wa. ònìyàn ṣeun lọ́ka ṣeun gbogbo ẹ̀yin tẹ́fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ ò ní bàjẹ́. ká tún máa fi àkókò yìí ṣe ìdárò fún àwọn ẹgbẹ́ òṣèré tíátà. wọn ní olóyè Chief Kánran ló ti ṣe bẹ́ẹ̀ ló ti jáde kúrò láyé ní àná òde yìí. ó lágbára púpọ̀ o. àwáyé máa lọ kan ò sí gbogbo wa là ń lọ ọjọ́ àjìnà sí ara wọn. Chief Kánran ó ti lọ lókè erùpẹ̀. àgbẹ̀ òṣèré ni ẹ̀yin tẹ́ bá mọ̀ dáadáa ẹ̀yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Chief Kánran. ọdún ní mi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. ìròyìn eré ìdárayá ó sì ń bọ̀ ó yá títí ìrẹ̀yà. so a ò ní rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ àwọn wa nílọ ìlẹ̀jà tó ní Tinubu àwa láwọn máa wá ẹ̀yìn náà láwọn máa bá ẹ má wà lọ́bì láti dàpọ̀ mọ́ wa lójú òpó ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram Gbàgede Ìmọ̀ _22 YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. àyè ṣì sì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì mọ̀ọ́máwòrán wa BGI TV. orúkọ mi náà ní Títílayọ̀ Àdùọlá. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. sórí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan nípa ti eré ìdárayá. ojú ni mímì kì í ṣe àìmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wàá mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. ẹsẹ̀ kòkó láò ti bẹ̀rẹ̀ ìròyìn eré ìdárayá ti àárọ̀ òní. ìròyìn ayọ̀ ni mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù D Tigers ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa na orílẹ̀-èdè Tunisia pẹ̀lú àmì ayò 87-66 níbi ìfigagbága wọn ẹlẹ́ẹ̀keje èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Angola níbi ìdíje 2025 FIBA Men's Afrobasket. gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní àná òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti rí wípé àwọn ò tọ́ ìyàwó lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Madagascar níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ti ní àwọn náà wọ́n ti pèrègèdè o sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ. ìròyìn ayọ̀ yìí mo ní kí n mú wá tàn yín ní àárọ̀ òní. wọ́n ní kódà ó ṣeé ṣe kí wọ́n lọ máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon ní ìpele tí ó kàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìròyìn náà síta. àṣeyọrí méjì ní ikọ̀ agbábọ́ọ̀lù D Tigers ti ṣe lásìkò yìí. ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù obìnrin. ẹ má gbàgbé pé lánàá ní awuyewuye jáde wípé wọn ò tí ì san gbogbo owó ẹ̀bùn èyí tí wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons obìnrin torílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n tí ń ṣe adarí gbogbogbò fún àjọ tó ń rí sí eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà Bùkọ́lá Ọlọ́pàdé òun ló ti tako ìròyìn náà tó sì sọ di mímọ̀ pé kò rí bẹ́ẹ̀ o. gbogbo ìlérí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti múṣẹ gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan. Ọlọ́pàdé sọ di mímọ̀ pé gbogbo àwọn agbábọ́ọ̀lù yìí ni wọ́n ti gba owó àjẹmọ́
mọ́nú wọn kó tó di wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Morocco. Ó wá sọ dìímọ̀ pé lótìtọ́ àti lódodo níbi tí ọ̀rọ̀ dédò yìí ọ̀dọ̀ àwọn ẹni tí ń ṣe àjọ ilé ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà CBN ní ìtókù wà lásìkò yìí tí wọ́n bá ti yanjú gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó náà tán wọn yóò máa gbọ́ gbàgán tí ń ṣe àláàtì nínú àpò ìṣúra wọn. Torí náà òun fẹ́ fi àkókò yìí tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n lọ ní sùúrù wípé owó wọn ni wọ́n ti san sínú ilé ìfowópamọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà CBN wípé láìpẹ́ láì jìnnà wọn á ṣe kí ni wọn á san owó wọn fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi tẹ̀ mọ́lẹ̀ sí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré àwọn obìnrin lélẹ́yìí wọn ní Elena Rybakina òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó mà ti na Aryna Sabalenka ní ọjọ́ ẹtì Friday àná pẹ̀lú 6-1 6-4 láti rí pé ó lè kúrò níbi ìdíje èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ WTA àti ATP Cincinnati Open ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ. Rybakina yìí òun ni ó jẹ́ aláṣẹ orí ní ọdún 2022 níbi ìdíje Wimbledon níbi tó ti gba ẹlẹ́ẹ̀karùn-ún irú rẹ̀ ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí ó ní òun ló ti pelegede ó ti tẹ̀síwájú lọ sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin. Ní báyìí yóò máa lọ kojú Iga Swiatek ló na Anna Pliskova pẹ̀lú àmì ayò 6-3 6-4 nígbà tí wọ́n jọ pàdé níbi tí ọ̀rọ̀ dédò yìí. Ẹ jẹ́ ká wo ẹni tó tún máa ṣe àṣeyọrí láàrin arábìnrin yìí Elana àti Iga Swiatek gẹ́gẹ́ bí yóò ti ṣe máa wáyé ní àìpẹ́ níbi ìdíje ATP Cincinnati Open. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ìròyìn ayọ̀ ló wá o wípé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ yìí fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Jules Koundé òun ni ó ti tọwọ́ bọ ìwé àdéhùn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ọdún 5 ni ó ló fi fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ẹ má gbàgbé wípé agbábọ́ọ̀lù ló darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ní Koundé òun ni ó tún jẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n sọ lọ́wọ́ yìí tó máa fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Lamine Yamal ṣe bẹ́ẹ̀, Paul Kubasi náà ṣe bẹ́ẹ̀, Gavi, Pedri àwọn yẹn ti ṣe tiwọn ṣáájú. Ẹni tí ó kàn náà ni Jules Koundé ó sì ti sọ dímọ̀ pé inú òun dùn ayọ̀ òun kún wípé òun náà ti ṣe kíni òun náà ti láǹfààní láti máa fẹ́ iṣẹ́ òun lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Aṣọ́lé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Peter Cech ni wọ́n ti sọ dímọ̀ pé ó ti kéde rẹ̀ wípé òun ti pínyà pẹ̀lú ìyàwó rẹ̀ Martina lẹ́yìn ọdún 26 years tí wọ́n ti jọ wà papọ̀. Ẹni tí ń ṣe aṣọ́lé tẹ́lẹ̀ rèé tó tún jẹ́ ọ̀kan gbòógì lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Peter Cech ni ó ti kéde rẹ̀ wípé òun àti arábìnrin yìí àwọn kò sí papọ̀ mọ́ òun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde ìpínyà wọn ní àárín ọ̀sẹ̀ yìí. Eléyìí ni ó jẹ́ ìròyìn kan ní àwọn ọmọ méjì ló ti wà láàárín àwọn ọkọ àtìyàwó yìí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti pínyà ní àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé Adémọ́lá Lukman ni wọ́n ti ń sọ di mímọ̀ pé ó máa nira ó máa ṣòro láti rọ́pò agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù yìí kò tí ì ṣe yé ẹnikẹ́ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta wípé kò fẹ́ ṣojú fún wọn mọ́ ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbà wọn ló ti sọ dímọ̀ ó máa nira gan láti lẹ́ni tí yóò máa rọ́pò agbábọ́ọ̀lù yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ó yá ó di ibi ìdíje EPL ó ti gbìnàyà láti àná yóò sì tẹ̀síwájú lónìí di ọjọ́ Sunday. Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n jáwé olúborí ní àná pẹ̀lú àmì ayò 4-2 ni wọ́n fi na ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ti ìdíje English Premier League gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní àná. Ẹni tí ń ṣe Hugo
Ekitike òun ni ó kọ́kọ́ gbá góòlù náà wọlé. Gakpo ó sọ di 2 ṣùgbọ́n àwọn arábì wọ́n dá padà tó fi di 2-2 ṣùgbọ́n nígbẹ̀yìn Mohamed Salah Chelsea wọ́n padà gbá góòlù 2 wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ló fi di 4-2. ó ń tẹ̀síwájú lẹ́nìí gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ọ̀la Man U àti Arsenal aago 4 ní àǹfààní ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé. Ó dá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí a máa fi yẹn ṣe lọ lórí pápá BGI TV. Òníyàn ṣeun lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́. Ojú ni mímì kì í ṣe àrùn fún olùkọ́ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.